níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Tó wá dákẹ́ lórí ọ̀rọ̀ kan kì í ṣe pé kò mọ tí ó sọ o. ìdáná tọkọ. ìdáná tọkọ sẹ̀fìhù fẹlẹ́ tùjíbùhù. Àwọn òmùgọ̀ kan ń bẹ̀bẹ̀ pé dandan ni kó fún wọn lésì. fàkóyè mi ní ìdá bá ti hò sòkòtù. Àwọn olóyìnbó ní silence or silent is the best answer for a fool. Àwọn fúlù kan wà ọ̀gbọ́dọ̀ dákẹ́. ìdáná tọkọ sẹ̀fìhù. Òpònú ni dídákẹ́ rẹ yẹ yóò bí nípa ọmọ tó sọ àti kó rò pé aláìmọ̀kan ni ọ́ tàbí rò pọ̀ ń bẹ̀rù. ìdáná tọkọ sẹ̀fìhù. Gbogbo ẹni tó bá jẹ́ pé wọn ẹ̀jẹ̀ bàbàrà ń lé wọn tọ́wá fẹ́ mọ̀ sọ ẹ̀rí bàbàrà wájú àwọn ọmọ. Èyí tẹ́ ẹ̀jẹ̀ bàbàrà tẹ́ ẹ̀jẹ̀ kankan. Ọkọ̀ afẹ́mọ̀ ẹ̀sìn bàtẹ́ pọ̀ ọtí jẹ́ nǹkan àwọn táwọn pọ̀ jẹ́ nǹkan pọ̀. ìdáná tọkọ sẹ̀fìhù fẹlẹ́ tùjíbùhù. fàkóyè mi ní ìdá bá ti hò sòkòtù. Jẹ́jẹ́ ni kìnìún sùn wọ́n ló jí o. Inú mi sì dùn pé mímọ̀ là ń kó jáde lónìí. Àbáwá Karama Sheikh wọ́n parí ilé kéwú. Wọ́n tún wá dà papọ̀ mọ́ Mọ́lúdì Ànábì. Ọjọ́ Mọ́lúdì láti kọ́kọ́ mú kó tó wá di pé ọjọ́ sàádà wọ̀ láti wá dà papọ̀. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi fún yín Àbá Karama. Àfáà ní gbogbo àwọn ẹ̀sìn ti sọ̀rọ̀ tó pọ̀. Àmọ́ tẹ́mi ó sọ fún yín ni pé àbòsí mímọ̀ ti pọ̀. Ẹ má wà nínú àwọn tó ṣàbòsí mímọ̀. Àwọn èèyàn tí ṣàbòsí mímọ̀ gan-an. Ẹ má wà nínú àwọn tó ṣàbòsí mímọ̀. Torí nínú àwọn tí mímọ̀ padà dójú tì lọ́la òun làwọn tí wọ́n ṣàbòsí mímọ̀ lónìí. ìdáná tọkọ sẹ̀fìhù fẹlẹ́ tùjíbùhù. Idà nítorí ẹ bá fi ń fi idà wé pọ̀ pa ẹ ti kéré títóbi idà. alámtarọ. Ó sori ní tí ó pọ̀. ẹnà sèfà yẹ kùsùkọ̀dìwò. Tó ti dúró ni tó ti dúró. ìdákìlà iná sèfà àmúdọ̀mínà lè àṣọ. ìdákìlà iná sèfà àmúdọ̀mínà lè àṣọ. alámtarọ. ẹnà sèfà. Bẹ́ẹ̀ni. Yẹ́nkusu kọ́dírùú. Àwọn sábòsí mímọ́ o. Kódà kéèyàn ó ṣẹ̀yìn. Kí sílẹ̀ tó ṣẹ̀yìn yẹn tóbi lẹ́mìí yín gan-an. Débi pé ọ̀nà tó bá ṣẹ̀yìn wọ̀ yín lára. Gbogbo ntọ́lọ̀ bá pé fún lóore ẹ mọ́ ní òní mọ́ o. Alámtarọ̀. Ntọ́ bá ní lóore ẹjọ́ wà lára rẹ̀ ẹ bá dà pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ bá tiẹ̀ yọ tó tóbi lára rẹ̀ sẹ́gbẹ́ kan ẹ mọ́ ní òní mọ́ ẹ ló ní àmọ́ abẹ́gbé sẹ́gbẹ́ kan. Alámtarọ̀. Ọ̀rọ̀ òfò ní kéèyàn gba pòfẹ́sọ̀ dìke kọ́ wa ní pòfẹ́sọ̀ yìí kù lé ni èwo dádì tiẹ̀ gbà ní. Alámtarọ̀. Wọ́n gan tó ní kéwù rẹ̀ pọ̀ gan èwo ló ti gbà ọgbà dọ́kítọ̀ ni èbó ṣe wọ́n skul kan ni. Anna sèfà yẹ́nkusu kọ́dírùú. Kéèyàn gba pòfẹ́sọ̀ dìke gbogbo àwọn pòfẹ́sọ̀ yìí àtàwọn dọ́kítọ̀ tẹ́yìn tún mọ̀ tó dá àfà kí ló wí tiẹ̀. Alámtarọ̀ anna sèfà yẹ́nkusu kọ́dírùú. Èyàn gba pòfẹ́sọ̀ kìí ṣe Nàìjíríà ló ti gbà fa. Kéèyàn tó dépò pòfẹ́sọ̀ yóò kọ́ gba dọ́kítọ̀.
ó ti di dọ̀túrù kò gbá níbí kéwú ló lọ ké ní mísírà kó tó di kó dé Sòwòdì ó wá padà di àáfà àwọn níbẹ̀ bọ́ba tí a báyẹ̀wò lórí tó ṣe tí ò da lẹ́nu tí wọ́n á sọ pé pòfẹ́sọ̀ Ìyìnkùlé níta ni Alam taro. pòfẹ́sọ̀ Ìyìnkùlé mímọ̀ tiẹ̀ tí wá ó ti di rádaràda àbòsí mímọ̀ tí wá pọ̀ lára ẹ̀yà àfa orí burú ni. Alam taro. Yes. Anna sayfa yanqusu qadiruhu. Babalágége wọ́n sọ̀rọ̀ kájọ́ ni wọ́n ní nínú gbogbo ilẹ̀ yóò báyìí àbá Adéwọ̀lú wà nínú àwọn mọ̀hádìsù tó yẹjú torí pé wọ́n ti Babalágége wá níta ọwọ́ ní tí wọ́n sọ òrí bẹ́ẹ̀ àmọ́ mọ̀hádìsù tó pọ̀ èyí tó ní sáà tá a mọ̀ jù Adéwọ̀lú ni. Alam taro. káwá torí pé ìwọ wá torí pé wà àti Babalágége ẹni iṣu àbí torí pé wọ́n ní ẹ́tíríẹ̀dì fún Mọ́ríkàs kó wá ní pé mọ̀hádìsù sínú àwọn Adéwọ̀lú sínú mọ̀hádìsù lẹ̀ yóò báyìí irọ́ ni o ti ṣàbòsí mímọ́ o. Anna sayfa yanqusu qadiruhu. ọ̀rọ̀ tí ò da ni ọ̀rọ̀ tí ò da ni tí wà tẹ̀yẹ bá níjà orin tọ́lọ̀ ń bá ṣe fún mọ́ pa á mọ́. bàbá tó bí mi ní mọ́ sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní nínú tó yára gbéyàn ṣubú láyé òun ní kí wà tẹ̀yẹ jọ wà báyìí kí gbogbo tó wá dà yín pọ̀ láṣìírí nígbà tẹ̀yẹ bá wá túká kó wá mọ̀ fi bù. Alam taro. bàbá mi wá ní kódà níjọ́ tí wà tẹ̀yẹ bá jọ wà tó bá ṣe ọ́ lóore rí àbọ́lọ̀ ń ṣàánú ẹni yẹn níjọ́ tó bá ṣì ọ́ bàbá tó múlọ́mọ ní pé kọ́kọ́ jẹ́ ayé ó mọ oore tó ti ṣí ọ́ tẹ́lẹ̀ kó o tó wá ní wọ́n ṣe báyìí fún mi rí o tó dáa wọ́n ṣe báyìí fún mi rí tó dáa àmọ́ wọ́n wá padà ṣe kankan tí ò bá mi lára mu mọ́. Alam taro. ẹ àfa ẹ̀yà alábòsí kẹ. tẹ́lẹ̀ kan bá ti sọ̀rọ̀ kan tí ó bá ti kẹ̀yìn kò kẹ̀yìn nìyẹn ojúṣe àbí ti pọ̀jù láàrin ẹ̀yà àfa ẹ̀túbá síyáṣà ẹ̀túbá politics nínú ìdá àfa. Alam taro. Yes. Anna sayfa yanqusu qadiruhu. ìkan tí àwọn tó bí ọ̀sẹ̀ ìdámọ̀ kankan obìnrin tí wọ́n ṣe é rèé kiri yẹn ìwọ́rọ̀ òun kan tó ìdámọ̀ kankan àwọn tó bí ọ̀jẹ̀ kan wọ́n tó ọ̀jẹ̀ kankan ọwọ́ amóríkì rẹ̀ ọ̀lẹ́ papọ̀ mọ́ odidi ilé kan tí ẹ bá so ilé yẹn tó ọ̀lẹ́ ọkọ̀ rẹ mọ́ tí ẹ bá bàjẹ́ ń bí lónìí. Alam taro. Anna sayfa. èmi kì í bá dà èmi máa ń dá akọ ni lẹ́nu àbá kan ní ìwò tó ń bọ́ àfa bàbá wà sí rí tó dẹ̀ tún kéwì lábẹ́ wọn ọmọ ilé kéwì bàbá wà ilé olùkọ́ àgbà ni ó dẹ̀ tún bàbá wà sí rí ó dá akọ rẹ̀ pẹ̀lú kú wọ́n dẹrú ẹ̀wọ̀n mọ́ táfà yẹn bá ṣe kọjá àlà ń dá akọ rẹ̀. àwọn máa ṣe bẹ́ẹ̀ mọ́. Alam taro. kí lọ tí wàá ní tẹ́nìkan ò ní rí kí lọ jẹ́ tẹ́nìkan ò jẹ́ rí. Alam taro. àwa tá a dúró sẹ́yìn àfa wa àwa ní ìdínbà ázá àsìkò wa ó ní kó gọ̀ ẹranko ní amadu. Alam taro. Anna sayfa ẹranko ní ahmed. yanqusu qadiruhu. èmi fọ́ọ̀rì ní ìdínbà ázá àsìkò wa tí dáàdi tiẹ̀ bá ti sọ̀rọ̀ ìwọ lọ jókòó. Alam taro. ọ̀rẹ́gbẹ́ ẹranko ní ẹ̀. Anna sayfa. ọ̀rọ̀ màálù dóòrí náà lédè èdè náà ló ṣe o tún bá débi eléyìí náà. yanqusu mi ò tí sọ kankan o ó tún kú nù mí gan jáde tán fún mi èmi náà jáde tán fún ẹ. إذا قيل أن السيف أمضى من العصا. ọ̀rọ̀ tí o ṣe dá sí. Alam taro. أن السيف. ẹnìkan gba pòfẹ́sọ̀ wọ́n ní pòfẹ́sọ̀ yìí kúlé ni. àbòsí mímọ́ ni wọ́n ń pè yẹn láti tó yẹ nu máìkì lẹ́ni. ألم تر أن السيف ينقض قدره. àbá karama ẹ má ṣàbòsí mímọ́. ọlọ́ṣẹ́ o. àbòsí mímọ́ ni ẹnìkan bẹ láàfáà
ọdún kẹjọ rèé tó ti lé bí ó ṣe gba dọ́kítọ̀ tí ò rí gbà ọdún kẹjọ kẹ́nìkan wá lọ kéwọ́n nílẹ̀ Saudi kó tún wá gba dọ́kítọ̀ mẹ́ kó tún wá gba pòfẹ́sọ̀ mẹ́ kó tún wá dà àfa àwọn níbẹ̀ mo sọ wọ́n ti mọ̀ lára ṣé ìdàgbà àlùfà ńlá mo ní tó bá ń pè yàn ní àfa gbogbo ayé mo ní pòfẹ́sọ̀ Kídírù ni o wọ́n ní àfa gbogbo ayé léèyàn gbogbo Áfíríkà yìí ọ̀rọ̀ bọ́ǹbù tí Trump dùn dò ní kò sáfà tí wọ́n lè pè lẹ́yìn tọ́bi ní pé táwọn àlìtẹ̀síra tọ́bi ní pòfẹ́sọ̀ Kídírù kan wá ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀. Alam taro. Tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ tírì tiẹ̀ ẹ mọ́ ṣàbòsí mímọ̀ ẹ mọ́ ṣàbòsí mímọ̀ àbòsí mímọ̀ ni ọ̀rọ̀ yẹn. Alam taro. Bẹ́ẹ̀ni kan gba pòfẹ́sọ̀ yìí kù lé ni ṣẹ́tí bá mi rìkọ́ọ̀dù ẹ̀ sáfà. Alam taro. Yes. Dodo rẹ̀. Anna seifa. Kuzu badiruhu idakila. Ìdá lùsì quality ẹ̀. Ó lùsì worldliness àti personality ẹ̀ lọ́bẹ̀ ẹ bá ti ń sọ pé ìdá ń mú ju pọ̀pá lọ tí ẹ fi dà wé àdá ẹ fi wé pọ̀pá. Idakila anna seifa. Kí ni pọ̀pá lè ké níbi tí ìdá wà? Idakila. Bẹ́ẹ̀ni. Anna seifa amdo mina le afọ. Gbogbo wọn làbá àtẹ̀mí bí mo sọ pariwo káàkiri mi. Gbogbo wọn ní èmi dẹ̀ ń ká àlùbáríkà gbogbo wọn.